ẹyẹ ni ò pẹyẹ orí ẹyẹ ni ò pẹyẹ ọ̀tá ìbá ti kó ráwọ̀ mi wọn bá ti dà tó mi bá ti kú wọn lára orí ọmọ ti lọ ọlọ́run ni ò jẹ́ o ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn. Àti àjẹ́ o ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ aláròkà o àtàbí inú ẹni. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ ayé. Ẹ̀rù kò ṣòfò bá mi mọ́. Ẹ̀rù máa jẹ́ kó bá mi. Mo ti bọ́ èmi ti bọ́ ènìyàn. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ oṣù àti àjẹ́ o. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ aláròkà o. Àtàbí inú ẹnu ọlọ́run ló yọ mí. Ẹ wò ó ẹ kú àbọ̀ sórí ètò lónìí. Ṣebí ṣé wọ́n yán yẹn rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ tún káàsán níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi o. Ẹ kú ìrọ̀lẹ́ èyí tẹ́ ẹ ń wò mí bẹ́ẹ̀ ń. Ẹ kú ojúmọ́ èyí tẹ́ ẹ ń gbédè wá. Ṣé àbíà ní everybody wà? Ṣọwọ́ yá leléyìí. Dayọ̀ Agbọ́lá rédíò TV láti beam láti the world. Bàbá ló ń tàbí visa studio lábì kalẹ̀ sí o. Ní Baltimore nípínlẹ̀ kan tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. John Lord Pastor John Lord yọ Olúwatúyì mo kí yín ẹ kú àbọ̀. Bàbá wa Adébísí Adébáyọ̀ mo kẹ́yìn náà o. Tí mo lúpọ̀nà mo rí yín ẹ kú àbọ̀. Wọ́n ní good afternoon. Ọlásùnkànmí Àríyìíbí mo rẹ́yìn náà o bó o ní iṣẹ́ wà. Adéwálé Ọlọ́lá àwọn bàbá ló ń ta ẹ kú àbọ̀ sórí ètò. Adigodego ṣó ṣàpòrípòrí lọ́wọ́lọ́wọ́ wáyé. Ṣọwọ́ yálẹ̀ tó. Orin tẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí Mega 99 ní orí Thanksgiving ìdúpẹ́ ló jẹ́ bẹ́ẹ̀. Ṣe pọ́pẹ́ ni lónìí special program là ń ṣe fún mọ́mí tèmi o. Àbí tí ìyá bá kú ìyá náà ní kú. Ẹ mọ̀ wò pé bàbá ló ń tà yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó yẹ pé àwọn kan náà tọ́jú wa táyé dàgbà. Mo dárúkọ Reverend Mrs. Ọmọwùmí Veronica Pópóọlá. Mọ́mí ti àánú àwa ni first born kó tó káwọn tó lú kó tó káwọn lolú kó tó káwọn tó mi ẹyin. Bẹ́ẹ̀ ni Adéwálé Ọlọ́lá ẹ kú àbọ̀ ara àwọn ọmọ mọ́mí náà nù. Wọ́n ní ẹ kú ètò bàbá ètò ó kọjá ní kíáfù. Ẹ wo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá wọlé ẹ mọ̀ bá wa ní kí wọ́n mi wá kán ṣíà ẹ̀ kán mọ́ mi wá ẹgbẹ́ mọ̀ special ètò là ń ṣe fún ìyá lónìí
Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá lọ́ọ̀yà tó mòye ó kọjá bìkáfù ńgbà táwọn lọ́ọ̀yà ló kọ nìyá ti ṣe lọ́ọ̀yà o ìyá pé 60 ọdún yes ni mọ́mí pọ́gọ́dọ̀ ọdún wọ́n sì dàbí ọmọge gbà mú wo píkà láàárọ̀ ó kọjá bìkáfù lónìí 20 oṣù kẹrin ọdún 2019 kí ló yẹ ìyá wa ọpẹ́ ni o ẹ̀yin tẹ́ bá wọlé ẹ máa bá wa share ẹ máa bá wa share ètò tòní máa yàtọ̀ ó máa la gbọ̀ngàn ó máa kọ bí àbíkẹ́ ó máa ṣe gbọ́dọ̀ bá pàtí gbọ́dọ̀ bí wọ́n ṣe tó báyà ẹ̀mí náà nìkan ta ló pẹ́ yẹsẹ̀ bàbá lọ pẹ́ yẹ ọlọ́run ìwọ lọ pẹ́ yẹ nítorí tó dá mi sí tẹ́lẹ̀. bàbá lọ pẹ́ yẹ ọ̀pọ̀ dájọ́ bí ẹ̀wọ̀n àtìyá lọ́jọ́ kan náà o ìyá ti pé 60 years lónìí 60 ọdún kì í ṣe kékeré o díkéèdì 3 òní gan lọ́jọ́ bí wọn kámọ́ wà Nàìjíríà ni ọyẹ kárẹ̀ fà ní kádàálẹ̀ yẹ́sẹ̀ all the same wọn bá táwa lè ṣe ní àyín a máa ṣe bẹ́ẹ̀ bá ṣe wọlé lórí ètò ẹ máa bá mi kí wọ́n mi wá Reverend Mrs. Ọmọwùmí Veronica Pópóọlá wọ́n pé 60 years lónìí special ètò lélẹ̀ fún wọn yẹ́sẹ̀ Ọlọ́run ìwọ lọ pẹ́yẹ Ọlásùnkànmí Àríyìbí àwọn baka spicy mórí yín o àwọn bàbá ló ń ta ẹ̀kú àbọ̀ àwọn apasínà bò ní. ọlọ́pẹ́ ló dá mi yẹn lò oníjó aláyọ̀ olóríire ló dá mi. ọlọ́pẹ́ mà ló dá mi sẹ́. ọlọ́pẹ́ ló dá mi. ọlọ́pẹ́ lolúwa dá gbogbo wa. special time sọlọ́run torí pé lónìí ní bẹ́ẹ̀ de mọ́mí tiwa our mommy in the Lord Reverend Mrs. Ọmọwùmí Veronica Pópóọlá. ọ̀nàpẹ́ mi bọ̀. ọ̀nàpẹ́ mi bọ̀. ọmọ wọn nípè àkókò Ṣadé Dọ́kàsì Òjó orí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀. Holy Trinity Tabernacle bó o níṣẹ́ wà I can see you God bless you. ẹ̀kú àbọ̀ sórí ètò. ó dà. ọ̀rọ̀ mi ti ní ìyànjú o. gbogbo tó lè lọ́lúwa ti sọ̀dẹ̀rọ̀ fún mi o. ọ̀rọ̀ mi ti ní ìyànjú o. àní bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. ọ̀rọ̀ mi ti lójútùú. ẹ bá bá akímọ́mí tiwa. ọ̀rọ̀ mi ti ní ìyànjú o. Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá àwọn aláṣẹ Wocom nìbàdàn World Communication Ministries ẹ bá máa kí wọn ìyá pé 60 years lónìí ọ̀nà pẹ́ wá pọ̀ òun la ṣe ń dúpẹ́ lọ́wọ́ àbágọ́ọ̀dù. ọ̀rọ̀ mi wá di èmi ni èmi kan lójú ọ̀tá. gbé bá díẹ̀. ọ̀rọ̀ mi wá di èmi ni èmi kan lójú ọ̀tá. ọ̀rọ̀ mi wá dárí yàn ní àmúdọ̀ lọ́pẹ́. ọ̀rọ̀ mi wá dárí yàn ní àmúdọ̀ lọ́pẹ́. èmi náà sọ. orí yín bẹ́ẹ̀ ṣe wọlé. abẹ́ mọ̀ ni. attention ọlọ́pàá ìbẹ́ẹ̀sà. bàbá wa Sunday Òkèṣọlá ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé orí yín ò ẹkú àbọ̀ àbúrò ọ̀nà mi inú bó o níṣẹ́ wà. bàbá Yọ̀mídé Ọkọ̀ṣọlá ẹkú àbọ̀ sórí ètò bó o ní. welcome to the show. Kingsley Òjó ọmọ Brother Stanley ẹ mà kú àbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí màmá wa Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá ìyá pé 60 years lónìí ẹ bá máa kíyà. Olúwọlé King mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Thanksgiving lábò ní ṣe special program fún mọ́mí wa lélẹ́yìí ẹ gbọ́dọ̀ mí ṣe èmi náà sọ. Sunday Òkèṣọlá wọ́n ní from Badagry. Sunday Òkèṣọlá from Badagry ẹ wọ́n mọ̀ bínú sorry throughout Sunday Òkèṣọlá láti Badagry wọ́n ọ̀ṣọ́ àwọn àyìn ọ̀ṣọ́ yẹn hàn
ẹ bá dùn àrè ó máa gbé tùrù jẹ fún ẹ̀mí tiwọn ẹ kú àbọ̀ omi sọpẹ́ ọláníyì bàbá wa ayé kò tọ́ bàbá wa Odídẹrẹ́ ẹ kú àbọ̀ sórí ètò wọ́n tà kan báyìí ẹ bá mi máa kí Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá o wọ́n ṣọjọ́ bí wọn lónìí ìyá pé 60 years Adéwálé Ọlọ́lá ó ní happy birthday to you màmá Ọmọwùmí Pópóọlá God bless you ma lọ́ba dá fún yín Adédínà òrẹ́yìn náà o ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí mọ́mí wa ẹ máa kí mọ́mí wa happy birthday. ẹ ṣe Kọ́ndé Òṣèṣọlá ẹ má dáhùn mo mistake orúkọ yẹn fún ànádàtì ni ẹ má dáhùn lóhùn ọmọ wọn ní Badagry àtọ̀rọ̀ ìṣọ̀ṣọ̀ ẹ̀rọ ìṣọ̀ṣọ̀ ṣọ̀rọ̀ ìṣọ̀ṣọ̀ ṣọ̀ṣọ̀ mo kí yín. Olúwa olóore àánú rẹ̀ ló wà títí lódodo dájúdájú. Ẹ jẹ́ ká bínú nínú ní Olúwa olóore àánú rẹ̀ ló wà títí lódodo dájúdájú. Ẹni tá a ṣe lórí ẹgbàgbà tí ó dúpẹ́. Wàláì tàláì ẹni tá a ṣe lóore kan tí ò dúpẹ́ mẹ́gidi náà kejì ni àwa ń appreciate Olúwa lórí màmá wa Ọmọwùmí Pópóọlá ìyánu àwọn ìyá nìyẹn ever looking young omi sọpẹ́ ọláníyì bàbá wa Odídẹrẹ́ wọ́n ní happy birthday mọ̀mí Pópóọlá ìgbà ọdún kan ní lágbára Ọlọ́run amen àṣẹjáde ọ̀rọ̀ gbọ́kadà tẹ̀lé lẹ́yìn èlì kàbíkàbí ẹ̀mí náà nìkan Ruth Ọláìdé Adéjùmọ̀ Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa ṣí ara ẹ dẹ̀ máa bá wa kí mọ́mí tíá Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá yẹ́sìkẹ́. Ṣẹ́wá ní pé ọ̀pẹ mi pọ̀ èmi ní nọ́mbà wọ́n ọlọ́pàá ògbó. Ṣẹ́wá ní pé ọ̀pẹ mi pọ̀ èmi ní nọ́mbà wọ́n ọlọ́pàá ògbó. Ẹni tí ò bá síbẹ̀ ò gbúdọ̀ tẹ́rí sí bọ́ọ̀lù lóògùn ẹrù bóògbé bá rú ẹrù àwọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní ẹlò ọmọ Apostle Mrs. Pópóọlá happy birthday to her ẹ ṣé o ẹ ṣeun tẹ́ ẹ bá kí mọ́ mi what can fà á. Lónìí ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún 2019. Ijú ẹ̀dá. Bàbá ò ṣe ẹ wá mọ́ tí ń bá yí bàbá ni. Àwọ̀ rì mí. Ẹ wo tí ń bá yí bàbá wọ́n rì mí wà láìpẹ́lẹ́ àṣúwáwá. Ẹ̀mí náà nìkan èlì kàbíkàbí. Àní lónìí mo ló máa latọmọgi ó máa ṣá prapra ó máa pa látàdá ni ó máa wá ta sánsánsánsánsánsán. Owó èmi tí mo ń rí. Yes èmi dúpẹ́ torí mọ́mí tí a tó wà láyé tó wà láàyè 60 years kì í ọmọdé ọjọ́ o kì í ọmọdé ọdún. Ìyá wa Reverend Mrs. Ọmọwùmí Veronica Pópóọlá mọ́mí wọ́n ní Ruth Ọláìdé Adéjùmọ̀ ó ní sọ pé mọ́mí you will live long to eat the fruit of your labour in Jesus name ìgbà ọdún kan ni mà amen. Rọ́jáde àṣẹgbé bá bàkìtì lẹ́yìn. Kí n bá yí bàbá mi lọ.
àwọ̀rì mi. Ó yá náà, ará ẹ̀ ó bá mi jòjòjò. Gbé bọ́dì ẹ. Ará ẹ̀ ó bá mi yọ̀. Torí Jésù gbọ́ tèmi ó mọ̀ mọ̀. Èmi ò ní bí Jésù sílẹ̀. Ẹ wá bá mi jọ. Ará ẹ̀ wá bá mi jó. Ará ẹ̀ wá bá mi yọ̀ yòyè. Torí Jésù gbọ́ tèmi o. Èmi ò ní bí Jésù sílẹ̀ o. Fún bẹ́ẹ̀, yẹrí ẹ òkò ń bọ̀. Àtúrà tútùtùtù ẹ wò ó. Mo nítorí eléyìí gbàgbé ìkéde. Wọ́n wọ yàrá àkéde ẹyin. Kámẹ́rẹ́ dálẹ̀ ní tiẹ̀. Bọ́ọ̀lù wà ṣẹ̀dá. Jésù ti dá mi lóhùn ọ̀. Èmi kò ní bí Jésù sílẹ̀ o. Ẹ wá bá mi jọ. Èmi kò ní bí Jésù sílẹ̀. Bàbá ti gbọ́ tèmi. Bàbá ti gbọ́ tèmi o. Gbogbo tí mo rò fún lé ni bàbá ti sọ dàrá láyé mi o. Màmá tẹ̀lé bàbá. Èmi kò ní bí Jésù sílẹ̀ mọ́. Màmá tẹ̀lé Ọlọ́run o. Èmi kò ní bí Jésù sílẹ̀ o. Ẹ wá bá mi jọ. Ará ẹ̀ wá bá mi jó. Ará ẹ̀ wá bá mi yọ̀ yòyè. Torí Jésù gbọ́ tèmi o. Èmi kò ní bí Jésù sílẹ̀ o. Aláyọ̀ mi yọ̀ yòyè. Mẹ̀gàdẹ́nà yóò ṣe gan ni. Jẹ́kẹ̀mí ó sáré wọ yàrá kéde. Ó ti ń wọ̀ṣà jẹ lọ ẹyin. Ó yẹ yẹ kó máa rí náà mi. Bẹ́ẹ̀ni bó ṣe kó ló bàbá rẹ̀ bàbá sálẹ̀. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi Magil fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi Magil ó wà interesting tó ní alágbàbọ̀rọ̀ kí ni yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má ti rọ́pò àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Sọ́wọ́nyá ti dòde o. Sọ́wọ́nyá ti dòde o. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn tó dá gbogbo akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní ti rọ̀nà. Ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ó máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí Dayọ̀ Agboola Radio TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola Radio TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbogbo akọ́sí. Sọ́wọ́nyá ti dé. There is a company in America. Everybody call it Pleasant Services. You better call them for the better
plan. Present services. They will plan your event more than your expectation. Decorating services are wonderful. Kámá tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. Ní ti present services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 5344434 tàbí +14437 608 578. The present services. Oh my God! Orí ẹ wà níbẹ̀. Oh, then for the big plan. I just want to be where you are. Dwelling daily in your presence. Darkness cannot stand in His presence, because in His presence you are the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government invites you to Virtuous Ladies Conference 2019. In His presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Callis, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday, Adu, National Overseer Government, North America. Declares Ola Aramo, the chairperson, GBL Ministry. Guest speaker, Pastor Taiwo Fagwe, National Secretary Government North America. Declares Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God. It's going to be great and wonderful in His presence. If you can praise Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy near His presence well. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. One sight and sound is $66. You can register at www.gfmi.org/virtuousladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence, because in His presence there is a fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń jọ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola ló ń ta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Radio TV, Kosimo Maryland, yes, Alabama. Radio TV, Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Ọ̀rẹ́ mi gbà ayé rẹ̀. Salvation wákàtí ìgbàlà. Ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marionsville Road, Randastan, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave His life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. Sound and quality production. Babalonta Studio is the best. So sound and quality production. Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but
Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ìròyìn ilé náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀mì lórí ọ̀dẹ. Ètò ayọ́ka létò ètò tó ń kọ́ ní lọ́gbọ́n ọkọ̀ nílẹ̀kọ̀ọ́ fún nílòyè pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yọ ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá dé Nàìjíríà ń gbọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ jẹ́ kájọ mọ́ gbọ́. Dayo Agboola rédíò TV níbẹ̀ lẹ́òtì máa jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ òòrùn. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi àwọn obìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rún àbẹ́ ògbìn òun ẹ̀ ní bàdà lọ́mọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkàrí. 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 Ọláìdé ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agboola rédíò TV lẹ́ọ̀tì màmá jẹ̀gbáládùn ètò. Padà sórí ètò Ṣówónyá lónìí 30 oṣù kẹrin ọdún 2019. Tẹ́ ẹ bá wojú aago yín lọ́dọ̀ tí ara yín aago 2 ó kù ìṣẹ́jú 3 lọ́dọ̀ tí wá ń bí. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà aago 7 yín kù ìṣẹ́jú 3 nìyẹn. Ẹ̀yin ti UK bákan náà táìmù kan náà ni. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní Houston Texas aago kan ti yín kù ìṣẹ́jú 3. Orí ẹ̀ náà la wà o bóyá ìlọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ onílọ́jọ́ ìbí mọ́mì wa Reverend Mrs. Ọmọwùmí Veronica Pópóọlá ìyàwó pa Apostle Sunday Pópóọlá àwọn aláṣẹ àti olùdarí World Communication Ministry WOCOM káàkiri àgbáláyé ìyá pé 60 years lónìí. Tẹ́ ẹ bá ṣe ń wọlé ẹ máa ṣí ààrẹ tẹ́ ẹ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí ìyá happy birthday ẹ máa bá kí mọ́mì dàbí ọmọ 30 years nígbà mo fọ́tò yẹn láàárọ̀. Adé ti pẹ́ Ọpẹ́yẹmí Favour mo rí yín o ẹ kú àbọ̀. Olúṣemọ́ Àgbégbọ́lá mọ̀rẹ́yìn náà ẹ kú àbọ̀ happy birthday rè. I just never understood how men were that good. Could not have a David Wood. He said, a sideboard recognition should never be. Just because some cannot see the dream as clear as he. That they should make it become that illusion. And we all know everything, but it's just what time will bring. Or in peace, our hearts will sing. Thanks to Martin Luther King. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Oh, there'll never be a holiday. Where peace is. Ọláníkẹ́ Ọláyẹmí mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. Bẹ́ẹ̀ bá ti wọlé ẹ máa bá kí mọ́mì wa
Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá wọ́n ṣọjọ́ bí wọn lónìí ìyá pé 60 years. Màmá Pópóọlá báyìí wọ́n ń pè wọ́n màmá pé 60 years. Mọ́mí tẹ́ bá ń gbọ́ mi o, happy birthday o, happy birthday. Ìgbà ọdún kan ni bẹ́ẹ̀ ṣe ń grow ní èjì lẹ́mọ̀ máa grow ní gbogbo nǹkan tuntun nílé ayé yìí. Ẹ máa kó wa jẹ̀pẹ́. Nígbàgbà yà. Àdùkẹ́ àwọn awo tèmi láti Canada mo rí yín o ẹ kú àbọ̀ mo níbẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ ẹ máa share program yìí ẹ jó káàkiri kókó bára bákan náà ẹ bá máa kí mọ́mí tíá ọmọ tíá Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá ìyá ṣe 68th birthday lónìí òní ni Ìbàdàn gan gbàlejò wọ́n kọ́ mọ̀ ọmọ pé nǹkan ń ṣẹlẹ̀ lónìí ọkọ̀jọ́ àbìkẹ́ àpò ó ṣá práprápráprápra. We know the key to unity of all people is in the dream that you had so long ago that brings all kinds of people. We'll make the dream become reality. I know we will. Because our hearts tell us something. Charlie Ade òyìnbó olórin Charlie Ade ara àwọn olórin gbòógì tó wà ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ kú àbọ̀ sórí ètò oníbẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ mọ́ kí mọ́mí wa happy birthday. Our mommy Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá is celebrating her 60th birthday today. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa kí wọn. Muyideen Àyànkúnlé òyìnbó onílù mórí yín o ẹ kú àbọ̀. Àkámọ́ Olúwatósìn àkámọ́ ẹkùn ẹ máa kú àbọ̀ sórí ètò bóòní. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi kí Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá wọ́n ṣọjọ́ bí wọn lónìí special program lélẹ́yìí fún wọn. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìfẹ́ náà ni pé ìyá wa ń ṣọjọ́ bí ìyá wa pé 60 years ọ̀rọ̀ mímọ́ látòrí ìfẹ́ lónìí nù wọ́n. Ní kábíkábí ẹ̀mí náà nìkan. Bóyá jẹ́ gan-an bàbá mo ráàánú gbà mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o. Bàbá mo ráàánú gbà ẹ kú àbọ̀ sórí ètò. God bless you sir, I can see you, God bless you. Yes, òní ni birthday mọ́mí wa Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá. Àwọn tí WOCOM World Communication Ministry worldwide Daniel Kọta lónírèké nìbàdàn. Ẹ ṣé wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ o. Thank you sir, God bless you. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa share rẹ̀. Kódà ẹ lè invite àwọn ọ̀rẹ́ yín àwọn èèyàn yín kan join yes kẹ́. Tó bá yẹ pé ẹ ti download radio application wa ẹ lọ download ẹ̀. Ó wà lórí Google Play Store. Ẹ tẹ́pù Dayọ̀ Agbọ́lá rédíò síbẹ̀ ó máa jáde straight away. Ẹ gbọ́dọ̀ mí share.
bákan náà ẹ pàdé wa lórí Samuel Ayọ̀ Agboola lórí Facebook nìyẹn o ẹ pàdé wa lórí Baba Lonta lórí Facebook nìyẹn o ẹ pàdé wa lórí Ayọ̀ Agbo Media Diamond lórí Facebook nìyẹn o àní ẹ pàdé wa lórí Ayọ̀ Agboola Radio TV lórí Facebook náà nìyẹn bó bá jọ rí Instagram ni ẹ pàdé wa lórí Lonta Baba ó dé ní tàbí kẹ́ ẹ pàdé wa lórí Samuel Agboola ó di méjì ẹ dágbé ẹlùmọ́ra agbóra kó máa lọ bẹ́ẹ̀ ẹ wá lọ sórí YouTube ẹ̀yẹ tàkùdá Ayọ̀ Agboola síbẹ̀ kò sẹ́yìn tí ó dorí kodò bí àdán o àfẹ́lẹ́ tẹ́gẹ̀ ó bá tẹnu ẹ̀ jáde wá láìpẹ́ láìra fúláwá torí pé àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ Still on the show, celebrating Reverend Mrs. Omawumi Popola at her 60th birthday. Yes, Ọmọbọ́láńlé ọmọ ìyá Àríkẹ́. Ọmọbọ́láńlé ọmọ ìyá Àríkẹ́ mo rí yín ẹ kú àbọ̀. Bàbá mo ráàánú gbà wọ́n ní ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù. Amen, amen. Ọ̀rọ̀ jáde àṣẹ́gbọ́kadà tẹ̀lé lẹ́yìn ẹ ṣeun bàbá, God bless you. Ọmọbọ́láńlé ọmọ ìyá Àríkẹ́ ẹ mọ̀ bá mi kí Reverend Mrs. Omawumi Popola wọ́n ṣọjọ́ bí lónìí. Special dedication lélẹ́yìí fún wọn. Ọdún kékeré kan 60 o. Díkéèdì mẹ́fà. Ogún mẹ́ta ọdún ẹ̀yìn. Tí mo bá ti gbà á lẹ́nu ẹbí Edna Ogoli. Mo wà pọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀rántí ẹ̀kan rántí wu yé I wish you happy birthday ni. Ẹbí Edna Ogoli lélẹ́yìí tí n bá gbà lẹ́nu ẹ̀ wọ́n wàá gbélé ẹ̀sà gbẹ́kẹ̀lé lọ́wọ́ kó náà bá pété sí kó máa fẹnu sí ẹ̀ẹ́sìkẹ́. I wish you happy birthday. Ooh, yeah. Very, very many things. I wish you happy birthday. Mọ́mí Reverend Omawumi Popola, Reverend Mrs. Omawumi Popola, yóò jẹ́ bí Mrs. Reverend Mrs. Omawumi Popola, happy birthday, happy 60th birthday. Ẹ̀sà Gbẹ́kẹ̀lé, ìwọ náà bá ń dá sí o, bá ń dá sí Ẹ̀sà Gbẹ́kẹ̀lé. Mo ti kọ̀nẹ́ẹ̀tì, ẹ̀mí mímọ́ ló kọ̀nẹ́ẹ̀tì mi, ijó rèé, mọ́mí ijó yín dà, ó dà. Mo ti kọ̀nẹ́ẹ̀tì rẹ̀, Ẹ̀sà Gbẹ́kẹ̀lé. My party told me that I'm so sorry for some blessings. My party told me that I'm so sorry for some blessings. More to honest, more to honest, more to honest. You are more honest, more to honest, more to honest, more to honest. You are more honest, in the morning. I know Jesus loves me all the time. I know Jesus loves me all the time. So he wants to go ẹ̀mí mímọ́ ló kọ̀nẹ́ẹ̀tì mọ́mí wa Reverend Mrs. Omawumi Popola látàṣọjọ́ bí lónìí. Túra kúra múra síra ẹ̀mí náà ní nǹkan.
Demisas, absolute praise, ìyìn pọ́npẹ́lẹ́, instrument lélẹ́yìí, ẹ lè gbọ́ bọ́ọ̀sì bẹ́ẹ̀, fi àwọn ẹ̀ pamọ́, fetí ẹ gbọ́, kò ní olúwa, yes kẹ́, let's go. Sẹ́nìkan nobody man lẹ́yìn Jésù tàlàbà tún máa sìn kò sẹ́nikẹ́ni lẹ́yìn bàbá gọ́ọ̀dù ọba ńlá lọ́ba tẹ̀mí gan sìn alágbára gbogbo orúkọ ẹ̀ kábíyèsí o. ṣé bóun lọ bẹ Èdùmàrè tó ṣaráyé láàánú olúbọ ọlọ́ba Èdùmàrè tí jẹ́ èmi ni o atọ́lani atọ́gbani atọ́túnìṣe atọ́sóríire fún ni ọba tó jọba kárí ayé gbogbo ṣé bóun ló ti mọ̀nà débi tẹ́nìkan ò mọ̀ rí ọba tó pé kú wọ́n lẹ́sìn ẹ wò ó òun lọ́ba tí ń gbẹni tí kì í ṣẹ̀rùbá ni òun lórí borí ọba tó borí ohun gbogbo òun lọ́ba ní gbogbo ẹgbẹ̀yìn títa fi ráyọ̀ ọyọ̀ àlọ́ òun làti wáyé ọjọ́ òun làti wọ̀ oòrùn ọba òkè tó bẹ kúwò tó mú kú lẹ́rú ògbógbó tìrùgbó ọba tí kì í jẹ̀bi Ruth Ọláìdé Adéjùmọ̀ mórí yín o Ọláìdé Àyọkà Ọláìdé Àyọkà Ọláìdé Àyọkà Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mú kí yín wọ́n ní ẹkú ètò lè tó ń jẹ́ ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ṣọ́wọ́nyá ẹ̀wọ́n nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan yẹ́sìkẹ́. èyí tẹ̀ ń gbọ́ yìí Demola saxophone Demisas bàbá àbẹ́jì àbúrò mi tòótọ́ oore dálẹ̀. Pọ́nbélé Jésù ní báwọn èèyàn ò bá kú ní òun òkúta ó dìde kò tiẹ̀ lo òkúta fèrè àtàwọn ẹran ló ń dùn yìí lórí ètò Ṣọ́wọ́nyá náà la wà o láti Dayọ̀ Agboola rédíò TV ètò eléyìí specially fún mọ́mí tí a ní o màmá tí a màmá tiwa Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá yẹ́sẹ̀ àwọn ọmọ mi wà nù àwọn níyàwó Àpọ́sù Sunday Pópóọlá tẹ bá ń gbọ́ Àpọ́sù Sunday Pópóọlá àwọn ọmọ mi wà nù
àwọn ẹlẹ́sìn àti olùdásílẹ̀ World Communication Ministry International káàkiri àgbálá ayé happy birthday à ń ṣe 60 years lónìí ẹ tẹ́ bá wo fọ́tò ìyá ẹ rò pé ìyá ẹ fẹ́ pé 30 years ni wọ́n kọjá àbí kíáfù èmi ò ní orí Olódùmarè ṣùgbọ́n mo fìlì ẹ bàbá gọ̀ọ̀dù yes I've never seen you before. Ó dàbí ọ̀rẹ́ mi kan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó ní I saw God on Thursday. I saw God on Thursday mo sì rántí ẹ̀ á tó bí 20 ọdún sẹ́yìn. Ọlọ́run mi ṣùgbọ́n mo mọ rírì rẹ̀. I want to say I am assurance. Ọlọ́run mi wípé ẹ wá. I am assurance. Ọlọ́run mi wípé ẹ wá. Ṣé ẹ bá bẹ́ẹ̀ enjoy orin yìí? Ẹ lọ sórí YouTube. Ẹ lọ wo Absolute Praise by Demi Sax. Absolute Praise by Demi Sax ìbẹ̀ lórí YouTube ẹ̀rẹ̀ wo ti ẹ download ẹ̀ ẹlẹ́mi mo fún yín láṣẹ láti download ẹ̀ ọ̀fẹ́ ni yẹ́sẹ̀ sí Facebook àbí YouTube bá pé kí ló dé ẹlẹ́mi mo ní kẹ́ download ẹ̀ abracadabra sukalayaba ẹ̀mí náà nìkan. Ọba tó ṣe níta àpòlò ẹ wò ó náà bá wojú aago yín aago 2 kọjá ìṣẹ́jú 17 á tún wọ yàrá àkéde torí àrí nǹkan mi ìnáwó níbi tá a ti ń náà rèé Ruth Ọláìdé Adéjùwọ̀n wọn ní Ọmọbọ́lá ńlé Babájídé and Juliana Ayẹni àwọ̀ṣì òkè ó dá o mo kí yín o Juliana Ayẹni mo kí yín Ọmọbọ́lá ńlé Babájídé mo kẹ́yìn náà o èmi ò tiẹ̀ rí yín bí torí pé àyè friend lórí Facebook ni ẹ lọ àdìwá lórí Samisayo Agboola tí yẹn bá ti kú ẹ àdìwá lórí Baba ló ń ta tàbí kẹ́ ẹ àdìwá lórí Dayo Agboola Radio TV tàbí kẹ́ ẹ àdìwá lórí Dayo Agbomide Diamond ẹ àdìwá á lè mọ rí direct ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn ń jọ wa wọ́n wọ yàrá kéde lọ ní fẹ́rẹ́ jókí ní kí a mọ̀ sá ní pápá pa ní pépè pé ìyẹsẹ̀. Never fail. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Orílẹ̀ ẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my deal a fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Ní Dayo Agboola Radio TV time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayo Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ kẹ́ná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting. Omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń pọ̀ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé.
Sọ̀wọ́ ya ti dé. Torí tòní àtúndùn kó dá gbogbo akọ́sí. Sọ̀wọ́ ya ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ̀wọ́ ya. Ó máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Ṣọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Ṣọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé. Sọ̀wọ́ ya ti dé. Torí tòní àtúndùn kó dá gbogbo akọ́sí. Sọ̀wọ́ ya ti dé. Erisi company in America, everybody call it Pleasant Services. You better call them for the bed planning. Pleasant Services. They will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti náà wá pàjù. Pabambari ibẹ̀ tí wọ́n á ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́ tẹ́ ò ní rí. Níbi Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God! Orí ẹ wà níbẹ̀. Call them for the bed planning. Salvation wákàtí ìgbàlà. Ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Viro, Randerstand, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. I just want to be where you are, dwelling daily in your presence. Darkness cannot stand in his presence, because in his presence you are the fullness of joy. In fact, fullness of life. And that is why the Virtuous Ladies of Gospel Faith Mission International, North America, government invites you to Virtuous Ladies Conference 2019. In his presence, Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Callis, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday, and the National Overseer Government, North America. Declares Ola Aramo, the chairperson, GVL Ministry. Guest speaker, Pastor Taiwo Fabri. National Secretary Government North America. Declares Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God is going to be great and wonderful in his presence. If you embrace him, he will rescue. And if you worship him, he will be with you in worship. Let us meet at the throne of mercy near Joseph Swell. Registration fee $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. One sight and sound is $66. You can register at www.gfmi.org/virtuousladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss his presence, because in his presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Dayọ̀ Agboola ni bàbá o.
bàbá rédíò TV gbogbo ayé ayọ̀ agbọ́lá ní bàbá rédíò TV gbogbo ayé wọ́n ń gbọ́ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹ̀ nílẹ̀ yóò ayọ̀ agbọ́lá àbájọ́ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹ̀ nílẹ̀ yóò ayọ̀ agbọ́lá rédíò TV Baltimore, Maryland, yes, Alabama. Radio TV, Dayo Ayola. Gbogbo ayé ló ń gbọ́. To find the quality production, Baba Lonta Studio is the best. To find the quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant, reach Samis Dayo Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Bówù mi máa dún bí eégún, bówù mi máa fọ̀ bí òyà, bówù mi máa tún speaking dance. Ẹ̀bùrọ̀ sẹ́lẹ̀mọ̀ yé ẹ̀mí náà ni. Ẹ kú àbọ̀ sórí ètò. Ìpele tó kẹ́yìn rèé tẹ́ ẹ bá wojú aago wa aago mẹ́ta ó kù aago méjì kọjá ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀jẹ̀ aṣẹ́bẹ̀ yẹn 2:27 láago tó lù báyìí. Tẹ́ ẹ bá gbàgbé mo ní special program lélẹ́yìí fún mọ́mí wa Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá mọ́mí ti àná oníwó kọ́ọ̀mù ibi tá a bá wà tá a dàgbà sí ọmọ mọ́mí náà ní wá yes our first born yes kẹ ìyá wa ṣe 60 years lónìí wọ́n pé 60 years torí ẹ̀ láyé ṣe special program yìí ẹ̀sìn wáyé pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ máa bá wa celebrate mọ́mí wa Reverend Mrs. Ọmọwùmí Pópóọlá wọ́n ṣe 60th birthday lónìí mo ní yíbẹ̀ yín wọlé o Sunday Adébóyè jọ bóò ni ẹ̀kú àbọ̀ Táyé Olúwayọ̀mí mo rí yín ẹ̀kú àbọ̀ Ọmọbọ́láńlé ọmọ ìyá Àríkẹ́ Bùkọ́lá Táyọ̀ ọdẹ Juliana Ayẹni mọ̀ẹ́mí lẹ́kọ̀ọ́ mo rí yín ẹ̀kú àbọ̀ ẹ wo lẹ́yìn orin eléyìí ká lọ pàyé bẹ́lẹ́ kí wọ́n aráàlú ọ̀pù ní torí àdìpé tá náà ti lọ yẹtí kọ́ ló bí alẹ́ bó ṣe yà. Congratulations, happy birthday to you. Dásí ẹ̀ Baba Lonta where is the bedroom? Ruth Ọlájú Adéjùmọ̀ ẹjọ́ pàdé ní ọ̀yùká yìí tì ní ọ̀yùká yìí lágbá pàdé bí màmá bá yẹ ṣe tiwọn Nàìjíríà wà náà máa ṣe tiwa ń bí ṣùgbọ́n wọ́n tó bá ń bọ̀ ní ọ̀yùká yìí tì mówó ẹ̀ dání o $18 lówó ẹ̀ nìkan tó o bá ti ń bọ̀ mówó ẹ̀ dání sí ọ̀yùká yìí mówó ẹ̀ dání ní Amẹ́ríkà ló wà tó bá ti ń bọ̀ ń pa tí mówó ẹ̀ dání $18 owó ẹ̀ nìkan káfí celebrate yá $18 ní birthday is all you can eat ẹ wá lè jẹ àyàn kẹ wá jẹ ṣiṣi kẹ jẹ pẹpẹ ẹ wá lè jẹ gbogbo ẹ bẹ́ẹ̀ ni yes kẹ.
Lord of this day. Congratulations. Happy birthday to you. Praise the Lord of this day. You are the donor of this day. Congratulations. Happy birthday to you. Ebenezer Obewura bá wa dá sí ẹ̀rí dáhùn. To you. Happy birthday to you. Ìgbà gbọ́ pé òjò mi tó bá wà ń ẹ́. Greetings Fáyẹ̀wù mo rí yín o. Greetings Fáyẹ̀wù ẹ̀kú àbọ̀ sórí ètò rèé. Long life and prosperity. Happy birthday to you. Happy birthday to you. All right. Ẹ jẹ́ máa yí lọ bẹ́ẹ̀. Happy birthday to mommy age with grace. Ẹ ṣeun, oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe. Ẹ tó jẹun tí ọ̀pálẹ̀ mọ́ náà àtẹ tó dodo mọ́ wọ́n gbìyànjú. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀ tẹ́ wọlé lórí ètò lónìí, àdúpẹ́ o. Gbogbo ẹ̀ tẹ́ bá akímọ́mì wa, Reverend Mrs. Ọmọwùmí Wọ́pọ̀ọ́lá kú ọjọ́ bí wọn. Àdúpẹ́ o, ẹ ṣeun. Mo ní ẹjẹ́ pàdé ní ọ̀yùkà yìí tí ní ìbájẹ́ grill ẹjẹ́ pàdé ńbẹ̀ ṣùgbọ́n mú $18 tiẹ̀ dání tó yẹ jẹun. Ẹ wo ẹjẹ́ pàdé lórí ètò ìpadà lọ́la ìyẹn tí lọ́la tó bá pàdé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di àwa lá máa wá ẹ̀yin lá máa bá. Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ ẹ dákun ẹ bá wa kọrin ìparí ìsìn yẹ́sẹ̀ orin ìparí ìsìn. Ó máa ró gẹ́gẹ́. Ó máa ró. Àgùntàn ayọ̀. Ó máa ró. Àgùntàn ayọ̀. Ó máa ró. Gbogbo tí mo bá wà.